kò sẹ́ni tó lè ní ká má lo gbàgede Eagle Square làbújá fún ìfẹ̀hónúhàn. Alákòóso ìwọ́de ló sọ èyí o. Ọ̀kan lára àwọn alákòóso fún ètò ìwọ́de ìfẹ̀hónúhàn Ebi ń pa wá, èyí tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ 1 oṣù kẹjọ ọdún 2024 ti sọ pé kò sẹ́ni tó lè dá àwọn dúró láti lo gbàgede Eagle Square tó wà nílùú Àbújá. Dámiláre Adénọlá tó jẹ́ alákòóso ètò fún ẹgbẹ́ Take It Back Movement ló sọ èyí lọ́jọ́ Àìkú níbi iléeṣẹ́ amóhùnmáwòrán Channels TV. Adénọlá sọ pé àwọn kò ní adarí tàbí bàbá ìsàlẹ̀ kankan tó ń ṣagbátẹrù ìfẹ̀hónúhàn tó fẹ́ wáyé, bí kò ṣe pé gbogbo ọ̀dọ́ Nàìjíríà tí ebi ń pa ni wọ́n pawọ́pọ̀ láti jáde síta sọ ẹ̀dùn ọkàn wọn. Láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ni ariwo náà ti ń lọ káàkiri ìgboro pé àwọn ọ̀dọ́ fẹ́ kóra jọ láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn káàkiri ilẹ̀ Nàìjíríà níbi tí wọ́n ti ń béèrè fún àyípadà nínú ètò àti ìlànà ìṣèjọba. Ìfẹ̀hónúhàn ọ̀hún làwọn èèyàn ti ń pariwo lórí ìkànnì ayélujára káàkiri àgbáyé àti pé gbogbo ìpínlẹ̀ tó wà ní Nàìjíríà làwọn ọ̀dọ́ àti aráàlú yóò ti péjọ. Kì í ṣe àhesọ wípé owó oúnjẹ àti gbogbo nǹkan ló ti lọ sókè, léyìí tó ṣòro fún aráàlú láti mú ọwọ́ lọ sẹ́nu yẹn láti gbà tí ìjọba ti kéde yíyọ owó ìrànwọ́ orí epo tí a mọ̀ sí subsidy. Adénọlá sọ pé dúkìá ìjọba tó wà fún lílo aráàlú ní gbàgede Eagle Square jẹ́, tó sì ní mínísítà fọ́rọ̀ ètò FCT Nyesom Wike kò ní nǹkan méjì tó fẹ́ ṣe ju láti gbà wọ́n láyè lọ. Lọ́jọ́ 26 oṣù keje ọdún tí a wà yìí ni àwọn ọ̀dọ́ buwọ́lu lẹ́tà kan tí wọ́n fi ránṣẹ́ sí mínísítà Wike níbi tí wọ́n ti ń béèrè fún àǹfààní láti lo gbàgede Eagle Square fún ètò ìfẹ̀hónúhàn wọn. Ṣùgbọ́n ṣá, mínísítà fún FCT lọ́jọ́ àbámẹ́ta tó kọjá sọ pé òun kò tíì gba lẹ́tà láti ọ̀dọ̀ ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ kankan wípé àwọn fẹ́ lo Eagle Square. Nígbà tó ń sọ̀rọ̀, Adénọlá sọ pé àwọn ètò tí wọ́n ń ṣe lọ́wọ́ ló fa ìdádúró tí mínísítà kò ṣe tí ì rí lẹ́tà ọ̀hún gbà, ṣùgbọ́n tó sọ pé lẹ́tà náà yóò tẹ̀ lọ́wọ́ lónìí ọjọ́ Ajé. Bákan náà, nígbà tó ń tẹ̀síwájú lórí lílo Eagle Square, mínísítà sọ pé dúkìá ìjọba ní gbàgede náà àti pé ẹ̀tọ́ aráàlú ni láti lò ó. Òtítọ́ tó wà níbẹ̀ ni pé dúkìá ìjọba ní Eagle Square jẹ́. Nígbà tí mo rí fọ́nrán mínísítà, ìyàlẹ́nu ló jẹ́ fún mi nítorí pé ńṣe ló sọ pé a gbọ́dọ̀ san owó lílò, ká tún san owó ààbò àti àwọn nǹkan mìíràn. Ìbéèrè mi sí mínísítà ni wípé báwo ni mínísítà ṣe lérò wípé pẹ̀lú iye ọ̀dọ́ Nàìjíríà tí wọ́n ń gbé nínú ìṣẹ́ àti òṣì tí wọn kò níṣẹ́ lọ́wọ́ ṣe fẹ́ san owó bàǹtàbàǹtà bẹ́ẹ̀. A máa lo gbàgede Eagle Square lọ́jọ́ 1 oṣù kẹjọ ọdún 2024. Síwájú sí ni Adénọlá sọ pé ọ̀rọ̀ burúkú ńlá ni láti sọ pé àwọn alákòóso ètò ìfẹ̀hónúhàn yìí kò fojú hàn síta nítorí pé gbogbo ẹni tí ebi ń pa ló lọ́wọ́ nínú rẹ̀. Àwọn alákòóso ètò ìfẹ̀hónúhàn yìí ni àwọn ọmọ Nàìjíríà tí ebi ń pa. Àwọn tó ṣe pé àgbékalẹ̀ ìwọ́de náà làwọn ọmọ Nàìjíríà tí kò ní ìrètí tí wọ́n sì ń rìn káàkiri láìní àfojúsùn. Àti pé ọ̀kan lára ohun tó ṣokùnfà ètò ìfẹ̀hónúhàn ẹ fòpin sí ìjọba búburú yìí ni pé ebi ti ń pa àwọn aráàlú gidigidi. Tó kì í dùn kó pọ̀. Àní jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára 24. Ọdẹ́mọ Abímbọ́lá Babalọ́lá lóníròyìn. Títí di ìgbà mìíràn tá ó fi ire àtayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí. Jígí Alára ìkànnì ìdùnmọ̀dùnmọ̀ wá sẹ́. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.